ẹ̀yin tèmi tẹ́ ẹ bá rántí wípé MC Oluomo sin ọmọ rẹ̀ fọ́kọ o ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí níbi tí a ti rí àwọn important personalities kọ̀ọ̀kan tí wọ́n attend tí wọ́n sì yẹ ẹ sí ṣùgbọ́n ó yanilẹ́nu lọ́pọ̀lọpọ̀ wípé àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ MC Oluomo bíi Koko Zaria, Tafa Sego àti Kudeti wọn ò sí lórí ìjókòó lọ́jọ́ náà lọ́hùn-ún. Èyí wá ń túmọ̀ sí wípé ó dàbí ẹni pé awuyewuye tí à ń gbọ́ nípa ìjà tó ń lọ láàrin wọn sì ń tẹ̀síwájú nìyẹn. Ẹ káàbọ̀ sí Digi Naija Television. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ like fídíò yìí, ẹ drop gbogbo èrò ọkàn yín sí comment kẹ́dẹ̀ máa share fídíò yìí káàkiri. Yorùbá bọ̀ wọ́n sọ wípé tá a bá ń jà ṣe bí ká wá kú ni. Èyí ló fa ìbéèrè kan tí àwọn kan ń béèrè wípé kí nìdí tí Koko Zaria ò ṣe gbé ìjà tó wà láàrin òun pẹ̀lú MC Oluomo tì sẹ́gbẹ̀ẹ́ kan kó sì yẹ ẹ sí lọ́jọ́ tí ọmọ rẹ̀ ń ṣe nǹkan yìí. Tẹ́ ẹ bá rántí wípé Koko Zaria ló sọ fún wa ní àwọn àsìkò kan wípé òun pẹ̀lú MC Oluomo ti mọra wọn rí láti ìgbà èwe. In fact ó jẹ́ kó yé wa wípé for over 40 years làwọn ti jọjọ́ ń ṣe papọ̀. Kí ló wá dé tí kò ṣe pa ìjà tì kó sì yẹ ẹ sí kó pọ́n lé lọ́jọ́ tí ọmọ rẹ̀ ń ṣe nǹkan ẹ̀yẹ. Ṣé ká wá sọ wípé gbogbo awuyewuye tá a gbọ́ wípé Koko Zaria dalẹ̀ MC Oluomo wípé òótọ́ ni. Kódà kì í tún ṣe Koko Zaria nìkan ni kò sí lórí ìjókòó lọ́jọ́ tí MC Oluomo fi ọmọ fọ́kọ o. Àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ̀ bíi Tafa Sego, Kudeti àwọn méjèèjì yìí náà ò sí lórí ìjókòó lọ́jọ́ náà lọ́hùn-ún. Ṣé ká wá sọ wípé ìjà ta ni yóò dípò state chairman NURTW mú ní ìpínlẹ̀ Èkó ló fà á tí gbogbo wọn fi yẹra fún tí wọ́n sì yẹ ẹ sí lọ́jọ́ tó ń ṣe nǹkan ẹ̀yẹ rẹ̀. Èèyàn ẹ máa drop gbogbo nǹkan tẹ́yin náà lérò nípa ọ̀rọ̀ yìí sí comment o. Títí di ìgbà míì tá a máa mú update míì wá fún yín, ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ like fídíò yìí, ẹ drop èrò ọkàn yín sí comment kẹ́ẹ̀dẹ̀ máa pín fídíò yìí káàkiri. Ó dàbọ̀. Ṣé ká wá sọ wípé ìjà ta ni yóò di ipò state chairman NURTW mú ní ìpínlẹ̀ Èkó ló fà á tí gbogbo wọn fi yẹra fún báyìí tí wọ́n sì kọ̀ láti yẹ ẹ sí lọ́jọ́ tí ọmọ rẹ̀ ń ṣe nǹkan ẹ̀yẹ. Àbí ká sọ wípé nǹkan míì wà níbẹ̀ tí wọ́n ti jẹ́ kí gbogbo wa ó mọ̀ o. Ẹ̀yin èèyàn ẹ wo gbogbo èrò ọkàn yín lórí ọ̀rọ̀ yìí ẹ máa fi sí kọ́mẹ̀ǹtì. Títí di ìgbà míì tá a máa tún mú update míì wá fún yín. Digi Naija Television rèé. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button yín. Ẹ máa like fídíò yìí, ẹ drop opinion yín sí comment kẹ́ẹ̀dẹ̀ máa pín fídíò yìí káàkiri. Ó dàbọ̀.